Nigeria lọ́wọ́lọ́wọ́ bó ṣe wà is a sovereign state. Even though failed as it were, it is recognized by the International Committee of Nations, by the United Nations, by ECOWAS, by the United States of America, by the United Kingdom, by all the powers that be all over the world. Nigeria is a failed nation, they know, but also Nigeria is a sovereign nation. Ojúbọ̀rọ̀ kẹ́ńgbọ́n mi sàtìmá ojúbọ̀rọ̀ àwọn bàbá wa ló sọ bẹ́ẹ̀ o ìṣe wálé o kọ́ ni à á fi ń gbọmọ lọ́wọ́ èkùrọ́. Ẹ darí ìbéèrè kan sí bàbá wa Ìbà Gani Adams lẹ́ẹ̀kan wípé kí ni wọ́n ń ṣe gan àti pariwo ọ̀rọ̀ self-determination yìí ẹni kí lẹ̀ ń ṣe gan sa àbí ẹ̀kan ló abẹ́ ẹ̀kan kún fún ẹnu ni ẹnu rárá o rárá ojúbọ̀rọ̀ kọ́ ni wọ́n fi ń gbọmọ lọ́wọ́ èkùrọ́. Adìyẹ àwọn bàbá wa wọ̀nyí láàgùn ìyẹ́ pọ̀ ní o ṣùgbọ́n I am not trying to present a defense. I am just trying to let us know that self-determination has got process and theory. There are theories of self-determination. There are process, there are procedures and protocols. Unfortunately, we do not understand it because, number one, self-determination looks strange to our culture. Self-determination is not something in our schools. Self-determination is not something that we are used to until this time when we all are pushed and pressed to the wall. That is why the role of reorienting our people through grassroots orientation, through a process of structural grassroots orientation. Sister Bukky ti sọ àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ lórí grassroots orientation, but I want to break it down a little bit. Kí ni grassroots orientation? Láti máa lọ láti ojúlé gbogbo àwa tá a ti ń sọ̀rọ̀ bíi tá a ti ń béèrè question à ń pọ́ìntì finger bí ìgbà tó jẹ́ wípé àwọn bàbá wa Ìbà Gani Adams, àwọn ìyá wa ìyálóde Erelu Àbíkẹ́ Alè, àwọn ni wọ́n wà lókè, àwọn Ọ̀túnba Oòduà, àwọn Báṣọ̀run kan, àwọn secretary general, àwọn tó wà lókè, bàbá Akíntóyè, bàbá gbogbo àwọn tá a dárúkọ tá a rò wípé àfi kán ṣe nǹkan, what are you guys doing? Àti sọ gbogbo wa lọ̀rọ̀ ìgbé pọ̀. Gbogbo wa la lẹ́bí, gbogbo wa la lọ́rẹ̀ẹ́, gbogbo wa la ní ọgbà, gbogbo wa la wá láti ìlú kan, gbogbo wa la wá láti word by word, street by street, alọ́jà létílé, alọ́jà agbolé, a ní ọjà ìlú, a ní ọjà ọba káàkiri. Gbogbo wa pátápátá là ń jí là ń sùn lójoojúmọ́. Láàárín ọjọ́ méje sẹ́yìn tí bá béèrè lọ́wọ́ gbogbo wa báyìí bá a ṣe wà nípàdé tá à ń pọnú ńlá tá à ń sọ̀rọ̀ tá à ń sọ gẹ̀rígórí tá à ń sọ gẹ̀ẹ́sì látàárọ̀ ẹ̀ tí bá béèrè lọ́wọ́ wa wípé gbogbo àwa tá a wà ní mẹ́tọ́ nínú wa láàrin ọjọ́ méje Yoruba International Conference, Yoruba Nation International Conference ló ń lọ lọ́wọ́ báyìí. ló ti gbé fóònù ló ti gbé ẹ̀rọ alágbèéká yìí global system of mobile communication táwọn TikTok, so àwa tá a join eléyìí náà táwọn Facebook, táwọn Snapchat, táwọn Instagram, mélòó nínú wa ló ti ṣe campaign tó ti text here in the last 7 days consistently to at least 7 people wípé ohun tá a nílò láti ṣe kí Yorùbá nation ó lè dúró ní. Má jẹ́ ká fi ọ̀rọ̀ yìí ṣe, wọ́n ní àkàndá ní ìdásòkòtò mi 20 ọdún ní olúwa ẹ lè mọ́ dábà ń tẹ́. Ẹ má bínú tó bá tó ṣe bí òwe. Ẹni tó bá lásọ ọgárùn àbí ògbédànsíkí àbí dàmáàsì ọwá ní aṣọ tí mo gbé ìyá aṣọ tí mo rà ẹ́ àkàndá ni mo fẹ́ fi dá mo ọwá gbé sínú yẹ̀wù ọ̀hún sọ ọjọ́ tí wà á rí aṣọ tí ẹnìkan kan ò tí ì darí ẹni yẹn ò ní dábà ń tẹ́ 20 ọdún. So gbogbo wa pátá ni ọ̀rọ̀ yìí gbé pọ̀. Now self-determination ò lè ṣeé ṣe àfi tí gbogbo wa tí a bá ṣe
ohun tí í ṣe ojúṣe wa alákọ̀ọ́kọ́ house to house ẹ máa bá wa comment kẹ́ máa share program rẹ̀ ẹ jọ̀ọ́ ẹ máa love kẹ́ máa like awareness small meetings large meetings ìpàdé àwọn ọmọlé ìpàdé olóbìnrin ilé ìpàdé ọlọ́mọọ́sù ìpàdé àdúgbò ìpàdé ẹgbẹ́ OPC ìpàdé gbogbo tá a bá ń ṣe pátápátá ohun tí grassroots orientation tó pè fún nìyẹn àwọn mọ̀mọ́ lọ́jà tá a bá wà láàrin ọjà bó ṣe megaphone ń táwọn òyìnbó fi yàtọ̀ sí wa nìyẹn bó ṣe megaphone ǹjẹ́ o ti rà lọ ra megaphone ìwọ gangan fúnra rẹ you have a role to play every one of us ni don't wait for our father Iba or easy lies the crown that the head that wears the crown. These our fathers, our leaders are doing enough already. Let every one of us join our voice with them. That is what it takes to do effective national, federal, grassroots orientation. That is number one. Number two, taking a cue also no ìyẹn ní àwọn bàbá. ẹ máa bá a share program ẹ̀yin èèyàn tẹ́tí wà lé ẹ máa bá a comment kẹ́ máa love ẹ̀. ẹnu òfìfo kì í dún yàmùyàmù nǹkan míì tó dẹ̀ tún wà lẹ́yìn. Yorùbá international conference náà ló ń lọ lọ́wọ́ báyìí báyìí. náà Yorùbá mo rí tí ẹnìkan ti post ẹ̀ lórí platform yìí lẹ́ẹ̀kan wípé mo sì dúpẹ́ tí ẹ fi síbẹ̀ Yorùbá one voice dot global/donation ó dojú ẹ ẹnu òfìfo ìdún yàmùyàmù ẹ̀jàgbára kílẹ̀ ń ṣe kí ni ipa tí ìkọ̀ọ̀kan wá ti kó èlò lówó rẹ tó wà ń bẹ̀. kíní ọ̀rọ̀ owó kọ́ ṣùgbọ́n ó bówó lọ ọ̀pọ̀lọpọ̀ wa lákan jòkó tẹ̀tẹ̀rẹ̀ tá à ń rò wípé áńgẹ́lì kan ló máa sọ kalẹ̀ sí ẹ̀yin ọmọ ènìyàn ilẹ̀ wa ṣe níbi bí ìgbà tá a mọ̀ wéré àrélù láyé jọ eléyìí ò kì í ṣe fíìmù o real life is not a dream real life láwa ẹ máa bá a share program sí gbogbo àwọn platform yín. let's quit talking àwọn nǹkan tí ó máa ń súni lọ́rọ̀ àwa Yorùbá ni wípé agbọ́n amọ̀rọ̀ sọ gbogbo wa lágbọ́n ṣe mọ̀ wípé ọmọdé gbọ́n àgbàgbọ́n la ìdálẹ̀ ẹ̀fẹ̀ ẹ̀bí wa kọ́ bọ́n ṣe bí wa ni bọ́n ṣe kọ́ wa ni olúkálùkù wa lẹ́nu alọ́rọ̀ àsìkò tó ọmọ Yorùbá ẹ jí ẹ má sùn. so ṣùgbọ́n let's not be all talking let's be all acting. ìyẹn máa tún dáhùn ìbéèrè lápá kan ti ọ̀nàrẹ́bù Fúnkẹ́ Agboola. ẹ jẹ́ àṣì ẹ̀ ó kéré jù kọ́mọ Yorùbá tó máa wò kán wọ 1K báyìí live ẹ bá wa ṣí ẹ̀ ẹ circulate. the time cannot be the now ní àwọn onímọ̀ ìjìnlẹ̀ èdè wọ́n sọ ìtumọ̀ time chronos òun ni original word the Latin word for time is chronio ní èdè Greek chronie chronos ohun tí time means is not a limit of space or a concept of period. Time is a concept of the necessity of events. The concept ẹ máa bá wa comment bẹ́ẹ̀ yẹn ẹ máa bá wa da comment ní bolẹ̀. the systemic passing of events. tí bàbá yẹn bá make sense ẹ máa bá wa da comment bolẹ̀. are important. Now this is the season when all of us must be united in voice and fight to unify our land. Now when we now talk of unity among the Yorùbá ṣe rí ẹnu wa ò lè kó mi ò dẹ̀ ṣe pé ṣùgbọ́n àìkó ẹnu wa ògo náà fún ni wọ́n ní àrà kéńgé alára kéńgé alágbè tó ṣubú àrà ló fi dá nílẹ̀ Yorùbá láti ọlọ́jọ́ ti tán láti ìṣẹ̀wá láti aláyédáyé òun ni àwọn bàbá wa olúkálùkù wọ́n máa ní èrò tiwọn n ta fi jẹ́ Yorùbá nìyẹn èrò wa wọ́n máa sọ̀tọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n ìyẹn ò pé wípé kí ọkàn wa mọ́ ṣọ̀kan ibi tí ìṣòro wa wà nìyẹn. bàbá wa Ìbà wọn ò lè ronú bí olóyè Ìgbòho bó ṣe ń ronú wọn ò kí ń ṣe kankan náà wọn ò lè ronú
bí bàbá Akíntóyè bí wọ́n ṣe ń ronú wọn ò kì í ṣe kankan náà, kì í ṣe ìpìlẹ̀ kan náà ni wọ́n jọ ní, kì í ṣe ìmọ̀ ìkàwé kan náà, kì í ṣe òye, kì í ṣe ìrírí ayé kan náà ni wọ́n jọ ní, kì í ṣe inú ẹbí kan náà ni wọ́n ti bí wọn. Ohun tí èrò wa ti máa ń sọ̀tọ̀ọ̀tọ̀ nìyí, ṣùgbọ́n bí èrò wa bá ti wò lè sọ̀tọ̀ọ̀tọ̀ tó ó yẹ kí iye wa kó máa ṣọ̀kan. Let me say it in English. We are never called to a unity of mind or a unity of head. We are called to a unity of heart and a unity of purpose. Regardless of what I am saying, regardless of what he is saying, regardless of what they are saying, we are supposed to find a common ground, especially in the days like this. Our failure to do so is the problem, and until that is addressed, ẹ má believe wípé gbogbo wa máa wá sí abẹ́ umbrella kan náà àfi tá ìbá ṣe Yorùbá mọ́ àfi tá ìbá ṣe Yorùbá mọ́ ní wá sí abẹ́ umbrella kan náà, unfortunately so, because we are people diverse. Even nínú èdè Yorùbá ọ̀tọ̀ ni Gàngán, ọ̀tọ̀ ni Jérò, ọ̀tọ̀ ni Èkìtì, ọ̀tọ̀ ni Ìbọ̀lọ́, ọ̀tọ̀ ni Ọ̀yọ́lé, ọ̀tọ̀ lọ́yọ́ Ìgbòho, ọ̀tọ̀ ni ibi láàrin àwọn ọ̀tọ̀ ni Sẹ́yìn, ọ̀tọ̀ ni Ṣakí. Èdè wọn tó yàtọ̀ síra wọn. Nílẹ̀ Yorùbá ohun tí a fi ń ṣẹwà nìyẹn. But one thing that we must not fail to do is a unity of purpose in this time. We must quit fighting ourselves like chickens. Let them say their own. Àwọn bàbá wa ti sọ wípé ọmọdé gbọ́n àgbà gbọ́n la fi dálẹ̀ ẹ̀fẹ̀. Àgbájọwọ́ òun ni a fi ń sọ̀yà, la fi ń bẹ̀rù lórí pọ̀pá ìjọra wọn. Bí pọ̀pá ọlọ́gun bí ó ṣe na odò, ó yàtọ̀ sí pọ̀pá onígbọ̀ọ̀rọ̀, ó yàtọ̀ sí pọ̀pá onídùú. Pọ̀pá ò jọ pọ̀pá, ṣùgbọ́n ohun tó ṣe pàtàkì ni wípé pọ̀pá kan pọ̀pá kejì tí wọ́n bá fi ń lu odò bẹ̀rù. Odò gbẹ bí odò yẹn ti wò lè rí, tẹ́ bá na pọ̀pá sí àwọn bàbá wa ẹ̀bá tí wọ́n na pọ̀pá mọ́dò, tí àwọn padì tí wọ́n na pọ̀pá mọ́dò, tí Prince Oyèkúnlé tí wọ́n na pọ̀pá mọ́dò, tí yèyé wa àbí Kẹrìnlú tí wọ́n na pọ̀pá mọ́dò. Odò yẹn bí ṣe ń fọ́ sọ́tún ni ó mọ̀ fọ́ sósì, bó pẹ́ bóyá odò gbẹ o. Tí unity of purpose tó fi ṣe pàtàkì yẹn. Ẹlẹ́ẹ̀kẹta, ẹnìkan béèrè wí Queen Elizabeth, the Queen of England, ló fi kan ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ ni mo ti kà kalẹ̀ tá a lè kọ́ nínú ikú Queen. Bí Queen ṣe dàgbà tó, bí Queen ṣe pẹ́ lórí oyè tó, she demonstrated a most dynamic liquid, a most sensitive and ready to adapt in the whole world. Mọye Pope tí Queen lò ní, mọye Prime Minister tó lò ní, mọye President of America tó lò ní, mọye President of Nigeria, including military self-imposed dictators in Nigeria tó lò. Yes, màmá yìí tó fi kú bó ṣe ń lo Twitter ló ń lo Instagram, fúnra ara rẹ̀ ó ń communicate with heads of government and the whole world through the use of social media. We need to become more dynamic and learn from her. That woman ó demonstrate wípé agbára kìí ṣe jàgídíjàgan. She was a most calm, collected, simple and gentle voice, but powerful and formidable force. Nígbà kan àwọn kan ń béèrè lọ́wọ́ Ìbà pé kí ló dé tí àwọn òun kọ́ sí gbòòrò tí wọ́n máa na pọ̀pá mọ́lẹ̀ tí wọ́n máa tàkìtì ọ̀bọ. Ìbà sọ fún wọn wípé aṣọ àlà ni mo wọ̀, aṣọ àlà ni mo wọ̀. Ìṣe tí wọ́n bá jẹ tẹ̀tẹ̀ wọn ò kí ń jẹ dágunró bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká kẹ́kọ̀ọ́ tí ikú Queen Elizabeth ń kọ́ wa ẹ̀kọ́ gidi, ká jókòó ká wò ó wípé níbo làwa ti ṣí. Ẹ̀sà á ṣí gan o, á ṣí gan. Níbo la ti ṣí? Ṣé bí àwọn
àwọn ni wọ́n bí Nàìjíríà. In spite of the British oligarchy, in spite of the fact that the British government is a system in which a few minorities in the monarchical family rule the nation and enjoy the wealth, still there is something they call neutrality of social rights. There is everybody in United Kingdom ló ń rí tiẹ̀ ṣe náà. Ẹni tó bá ń wá ṣe ń ríṣẹ́, ọlọ́jà ń bòde pàdé, àfọ̀lẹ́, akọ̀ọ̀lẹ́ palẹ̀ àyà, ẹni tí ò fẹ́ kàn ṣe. Ebi United Kingdom ní ọ̀pọ̀lọpọ̀ yín wà. Èmi náà dẹ̀ gbé bẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ọdún kí n tó move sí Amẹ́ríkà. Nítorí náà, a gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ nínú ikú. Then lastly lórí ikú Queen Elizabeth, nígbà tí obìnrin yìí ti wá lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú náà ni wọ́n ń sọ wípé enough is enough. Every British influence, there are remnants of British influence affecting the Yoruba nation and affecting Nigeria as a whole. Those are the things we are calling us to say no to, like the born rule. If some people are born rule, the others are born slaves. Say it is time for us to say no to all those. Now, báwo wá ni a ṣe wá gbára wa? Kí ló dẹ̀ dé tí self-determination yìí tó fi dàbí wípé ó ń pẹ́? Kí ló dé? Kí la lè ṣe? Èkíní gbogbo ọmọ no kí n tó sọ yẹn ẹ dákun ẹ jẹ́ ìyàbàrà kí n padà lọ sórí ọ̀rọ̀ election. Tẹ́ ẹ bá sọ wípé election 2023 yìí ò ní hold, à ń tanra wa jẹ ni. Nigeria is a sovereign nation. Don't let's deceive ourselves anymore. Àti ìdébẹ̀ in the process and theory of self-determination. Àti ìdébẹ̀, there is room for national disobedience, civil disobedience ni wọ́n ń pè. There is room for civil disobedience, but civil disobedience when it comes to politics and politicking in Nigeria will only become a reverse weapon of self-sabotage, self-deception, self-sabotage. Tẹ́ ẹ bá ní ẹ̀ ní dìbò àbí ẹ máa boycott ìbò, ẹnìkan ó wọlé bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ́. Ní wọ́ọ̀dù yín ẹni tẹ́ ẹ̀yàn yóò wọlé. Ní senatorial district yín ẹni tẹ́ ẹ dìbò fún yóò wọlé. Why not all of us go to that poll and make sure that people that are not supportive of the Yoruba dream and vision are never re-elected to be our leader? Why can't we do that? Kí ló dé tí ọgbọ́n wa dorí kodò tí àwa gbẹ́ngbẹ́ngbẹ́ngbẹ́ tó wá ń dàgọ̀ mọ́ wa lọ́wọ́? Ẹ má jẹ́ ká believe in that self-deception, but that election will not hold. Nigeria is a different nation. Alágbára ń gun àwọn olórí wa. Wọ́n lo agbára yẹn lọ́nà tí ò tọ́, and we will lose our rights. Ẹni tó béèrè lẹ́ẹ̀kan, arákùnrin ayọ̀ kan, wọ́n béèrè lẹ́ẹ̀kan wípé ọmọ Yorùbá ó wà lára flag bearer. Let me tell you, sir. Let me tell you, ma. Any sectarian politicking in anywhere in the world holds negative prospects for any people. Any sectarian politicking, any partisan politics, because two things are possible and most probable where there are sectarian and partisan politics. Number one, it's a skewed system that lets you by force or indirectly put people in power that may not be capable or may not be the best, but because they are associated with you by party, by region, and by sect. That is unfortunate. That is unfortunate. These are no longer the days of Omawani Ejose. Ọmọ ẹni kò ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká mú iyùn ká fi sídìí ọmọ ẹlòmíì tó ṣe bí òwe ẹ̀yin bàbá wa. Is an aberration in a time of sensible politicking. We must quit that aberration. We must quit it. It's sacrilegious, it's self-destructive, it's damaging.
And those are the things that they have used to steal our cultural heritage, destroy our future, and take our nation from us. We must stop it. Where is the likes of Emiloka, quote and unquote? When our children were dying at the toll gate, where are they? Nígbà tí anything tó bá ṣẹlẹ̀ ní òkè ọ̀yà fírí àwọn bàbá ti bẹ́ẹ̀ débẹ̀ níbo ta ló ń jà fún gan. I am not you, I'm not a politician, I'm not seeking election. I will elect people, but I'm not seeking to be elected. However, we have the audacity ẹ má bínú ìbéèrè tán béèrè ló pọ̀ èyí lẹni ádámù gbogbo ẹ̀ ìbéèrè wọn pọ̀ ọ̀rọ̀ pọ̀ tabaníká sun èjò tó ṣe bì tó tabaníká sun èjò tó ṣe bì tó àdáná sunlé náà ni ó dẹ́ jẹ́ kí n sinmi ẹ̀dọ̀ báyìí over to the next person. ló bọ́ fẹ́ o. Mo ń dá ilé wọn. Ó dà àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ náà wọ́n fi tó jẹ́ yìí ló yẹ kẹ́ ẹ dá sí. Bẹ́ẹ̀ ni mo dúpẹ́ lọ́wọ́ Ms. Bukky Taiwo àti Dr. Wálé Ọlátúnjí àti matter of fact tó bá yẹ pé conference tí a wà tí à ń ríra wa ni. Nǹkan tí ìbá kan ọ̀rọ̀ sọ ni pé mo adopt ti gbogbo nǹkan tí Dr. Wálé Ọlátúnjí sọ 100% láì rújọ́ ọ̀kan. Mo adopt the last week all his words 100% láì sọ ọ̀rọ̀ kan because he has spoken my mind. Everything tí mo fẹ́ sọ ní last week tó sọ Ms. Bukky náà sọ díẹ̀ nú ẹ̀. So a ní ìdí Dr. Wálé Ọlátúnjí láàrin wa dáadáa yàtọ̀ sí conference Erelúwa bá ṣiṣẹ́ yẹn àti Ms. Bukky náà a máa ní ìdí wọn because ó dára ẹgbẹ́ ọ̀rọ̀ wa yéra wa we share the same opinion, we share the same ideology, and we share the same sense of reason to the cause of Yoruba land. But however, bí Dr. Wálé Ọlátúnjí ṣe sọ̀rọ̀ yẹn wípé àwọn ọmọ Yorùbá máa cast the blame the leader, but individually they won't make an effort. Dr. Wálé sọ̀rọ̀ kan ó ní ìwọ tóun sọ pé kí ni Ìbà Gani Adams ṣe, tóun sọ pé kí ni Professor Akintoye ṣe àbí àbúrò wa Sunday Igboho ṣe Sunday Igboho. Ìjẹ́ o ti bọ́ sórí social media tó bọ́ sórí internet bóyá Instagram àbí Facebook or Twitter ẹ̀ tó campaign fún Yorùbá nation mọ́. Yorùbá pọ̀ ní gan-an, Yorùbá máa ń fẹ́ kí ẹrù pa olórí ni wọ́n fi olórí rúbọ káwọn máa jayé lọ. Now you are talking about leadership. Ọ̀pọ̀lọpọ̀ ẹni tó yẹ pé ó máa sọ pé kí ni ààrẹ ń ṣe kò tẹ́ ẹ béèrè pé ìjẹ́ ààrẹ ń gba sálárì, ìjẹ́ ààrẹ nílùú power tó ní láyé Ọ̀yọ́ empire. Inú mi dùn bí wọ́n ṣe define Ọ̀yọ́ empire tó exist láti 13th century to late 18th century, about 640 years in existence. But this empire bí ó tó sustain rẹ̀ fún 640 years lágbàáyé. And role kan fún ààrẹ ńgbà yẹn, role yẹn wà very powerful, and the Aláàfin tó jẹ́ commander in chief àti àwọn Ọ̀yọ́mèsì tó jẹ́ parliament àtàwọn ògbóni tó jẹ́ judiciary wọ́n entrust a lot of power into ààrẹ. As a matter of fact, tí wọ́n bá kẹ́rùdé tó kẹ́rùdé tí kábíyèsí Aláàfin bá ti mú tiẹ̀ nínú nǹkan tí ààrẹ bá kó dé, ààrẹ àti àwọn ẹ̀ṣọ́ yòókù àwọn tó wà nígun mẹ́rin ilẹ̀ Yorùbá tó jẹ́ alágbára máa wá pín nǹkan yòókù. So ààrẹ in the history have never been a poor person. Even the ààrẹ of late Akintola 1964 to 1966 ó ní political power lọ́wọ́, ó enjoy political power.
from 1952 to 1959 in Western region and state government from 1957 to 1959. Ó ti wá ní opportunity ó ti jẹ́ premier Western region wọ 1966 kó tó pa. Ààrẹ Kashimawo Abiola ó tẹ̀sí lówó kó tó jàre. Nígbà tó ti wá jàre ní 1988 ó ti wá lówó ó ló ní Summit Oil. So lára ìjọba ní ọ̀pọ̀lọpọ̀ wọn ti ní owó. But ààrẹ tèmi dàbí ààrẹ abísógun ni. Ààrẹ tó fi jẹ nígbà tí ogun yí Yorùbá ká. Ààrẹ tó fi jẹ nígbà tó yẹ pé àwọn alágbára òṣèlú Yorùbá ẹ̀jẹ̀ ló wà lójú wọn lójú àánú. Ààrẹ tó fi jẹ bẹ́ẹ̀ pa àwọn alágbára èèyàn ṣe ń gbọ́ ẹ máa share program yìí kẹ́ máa comment ọ̀rọ̀ rẹ o. So my problem was compounded. Ọ̀tá nílé ọ̀tá lóde ọ̀tá níwájú ọ̀tá lẹ́yìn. Ẹ̀yin tẹ́tíwájú ọmọ Yorùbá onílé ọlọ́nà nílò òyìnbó ẹ̀ ti help matter. Kàkà kí ẹ tí encourage òkú lẹ́tí ń sọ láti lóyìnbó. Ìkọ́kọ́ là ń ṣe yìí. Inú mi tùbí àwọn tún ti ka ti ṣe sọ̀rọ̀ wọ́n ti sọ̀rọ̀ gan-an. Tí n bá yẹ pé ààrẹ ò fẹ́ dáhùn question ni. Àbákọ̀ kò sí sí another program in the event. A ní abẹ́sọ̀ lórí self-determination. Ádà máa sọ dáadáa o, àbá àní sọ dáadáa o. Tẹ́ bá wo iye èèyàn tó ń concentrate lórí Zoom yìí, wọn ò tí wọ 150. Even àwọn ọmọ ẹgbẹ́ wa tó jó PU, mo ti ṣú ẹ̀ dáadáa tó jó PU. Mi ò rí up to 50 members of OPU. Àwọn tó jẹ́ Yorùbá wọn gbọ́ ìtàn affiliated. Mi ò wọ́n tí wọ́n bá calculate wọn wọ 7%. Ṣùgbọ́n bá bá gbọ́ kí làárẹ̀ ń ṣe wọn wá jíròrò inú ìjíròrò ní strategy àti bẹ̀rẹ̀ inú ìjíròrò láti máa ní ọgbọ́n àti òye ọ̀nà tá a máa gbé gbà wọn wá jíròrò wọn tó bá jókòó síbì kan wọn lẹ́yìn kọ́gà ti ṣe báyìí kọ́gà ti kó àwọn ọmọ OPC yẹn wọ́n ti wọgbó lọ́kọ́lọ́ flush Fúlàní ọ̀gá tẹ̀ ẹ̀dáwó fún ọ̀gá tẹ̀ ẹ̀kó ọmọ tẹ̀ ẹ̀kó ní iṣẹ́ owó ogun fún ọ̀gá tẹ̀ pé ẹ̀ sọ fún pé tí àwọn ọmọdé bá kú nǹkan báyìí lẹ máa ṣe fún wọn ẹni kan kó wọn wọnú ogbó ẹ̀ẹ́dẹ̀ ní sọ fáwọn àbúrò yìí tó wà lé ìkan wa jọ yòókù àwọn tó jọ yòókù lọ́jọ́ àbúrò ẹ̀ ti máa dìtọ́rẹ́ ẹ máa jẹ́ kán pa yín tó ibi tí ọ̀rọ̀ Yorùbá dé mo láìkí last speaker yẹn ó ní wọ́n máa wà difficult kí Yorùbá kó tó unite pé unite wa yẹn a máa ní a common thinking a common way of reasoning tẹ́ bá wò ó Yorùbá òun prepare a máa react ni ẹ lọ wo gbogbo isi ogun tí Yorùbá jà tó máa plan fún wa báyìí Yorùbá ò ní prepare torí tí Yorùbá bá prepare wọ́n á leak information preparation yẹn ṣùgbọ́n tó bá kù díẹ̀ sí ogun dé Yorùbá máa ń react Ọlọ́run dẹ̀ máa ń fún Yorùbá lógun jà torí tó bá ṣe ìpàdé mẹ́wàá pẹ̀lú Yorùbá nínú ilé tó bá ṣe ìpàdé mẹ́wàá tó bá ṣe ìpàdé pẹ̀lú èèyàn mẹ́wàá nígbà tó máa fi kó òun lé nínú títí rúùmù yẹn tó bá máa fi dẹnu gate wọ́n á rí ìdíwọ̀ ẹ̀ nǹkan tó sọ yẹn tó rẹ́ pé mẹ́rin lára sí lórí wọn á sọ di mẹ́ta wọ́n máa fi dé junction lé ẹ nínú mẹ́ta yòókù wọn á sọ di méjì bẹ́ẹ̀ bá máa fi pàdé kẹ wá tún pàdé yẹn ṣe ẹyọ kan náà máa bí lórí gbogbo nǹkan mẹ́rin tẹ̀jọ́ ṣe bí Yorùbá nìyẹn kì í ṣe ègún nìkan lóòótọ́ ègún lè wà o ṣùgbọ́n ọgbọ́n àgbọ́njù àti ìmọ̀tara nìkan ó pọ̀ ní ọ̀rọ̀ Yorùbá ṣùgbọ́n adániwáyé ti dá wa sílẹ̀ Yorùbá tán ní choice àjọ yìí mọ tá a máa fi bọ́ lóko ẹrú yẹn ni. lóògùn ọ̀fẹ́ o láti bọ́ lóko ẹrú òun náà la ṣe àpérò ìfún nínú road map wa ni in our own group Yorùbá one boy gbogbo nǹkan tá a máa ṣe lọ́dún láti ní road map ẹ̀ èyí tó kàn lóṣù ìlélẹ̀ èyí tó kàn lóṣù tó ń bọ̀ àti máa ṣe àti máa ní program bíi méjì lẹ́yìn October ọdún tó parí road map ni so àìdá kó jẹ́ pé nǹkan yẹn ló rè lóṣù àbí kò rè agbọ́dọ̀ sí i òun nìkan tá a ṣe alẹ́ ọlọ́dẹ wàá bá wa ṣe àwọn ọ̀jọ̀gbọ́n mẹ́ta tí a pè pé kó wá gíìbù lẹ́ṣọ̀ tó jẹ́ panelist wọn ò bó ẹnu lórí self determination ẹ̀rí pé mi gan nígbà tí mo sọ̀rọ̀ tí mo sọ̀rọ̀ mo give option wípé bí bùkátì ẹ̀ tó wá fi gbogbo ara ja self determination a gbọ́dọ̀ ní option self government kakọ́ ní self government or regional autonomy pẹ́tọ́ bá tẹ̀ wá gba gbogbo wọn yẹn o wípé gbogbo ọ̀nà ní káwá fi ja self ìyẹn ò míì pé mi ò fi gbogbo ọ̀nà ja self determination
but olórí máa ń pòwe ni olórí máa ń fi ọgbọ́n sọ̀rọ̀ ni tó bá fi ọgbọ́n sọ̀rọ̀ ó lè ní ọmọlẹ́yìn ẹ̀ lẹ́ẹ̀kan ló yẹ fáyà ṣùgbọ́n wọn sábà ń gbọ́ ọ̀rọ̀ tó bá lé lẹ́nu abọ́ rẹ̀ wọ́n tó ń pè ní olórí nìyẹn. Inú mi dùn wípé àwọn ìbéèrè tó ń béèrè ń jìbà yìí ọ̀pọ̀lọpọ̀ ni àwọn Miss Bukky Taiwo wọ́n ti dáhùn Dr. Wale Ọlátúnjí ti dáhùn wọ́n ti wá béèrè àwọn kan wá béèrè pé kí ló dé táwọn ọ̀dọ́ wa tí wọ́n ṣe máa attack àwọn Fúlàní herdsmen tó wọ ìlú ìyẹn ọ̀dọ́ kan bá ìkú ẹni tó máa fèsì Gbájúmọ́tì AK-47 bí ò tẹ̀ ní Gbájúmọ́tì á ní pump action á dẹ̀ ní bulletproof bó jẹ́ local tilẹ̀ Yorùbá ní àbí tòyìnbó á dẹ̀ wà sure pé community tó rán pé kó lọ dìbẹ́ǹdì ìlú yìí tí òun bá kú ìyàwó àtọmọ òun á tọ́jú ẹ̀ kí ó tó ṣèwé ẹ̀ and moreover kò bá ti wọ́ọ̀dù báyìí lọ ẹ̀dìẹ̀ ńlá gùn ìyá rẹ̀ ni ò jẹ́ o èyí tá à ń ṣe lábẹ́lẹ̀ tá à pariwo láti defend ilẹ̀ Yorùbá mélòó la fẹ́ máa kà irú àná sì ṣe coordinator wa ní Kwara ṣe pè mí pé àwọn kidnapper kan ní Ogbode Sábí wọ́n ti kidnap èèyàn 5 àwọn ọmọ adẹ̀ trace wọn lọ inú bó kìjìkìjì ọlọ́pàá gan ò lè débẹ̀ wọ́n mú wọn hand over fún necessary authority mélòó ni délé occurrence ní breakthrough ọ̀rọ̀ security but mélòó ni kí máa edidi ààrẹ ọ̀nà kankan kí máa bọ́ sórí Facebook amúyàn bí no. àwọn ọmọ wa gbọ́ wọ́n ti youth mọ́ ọkọ̀ ọ̀gbọ́dọ̀ wọn lè máa bọ́ káàkiri gbogbo breakthrough sọ ní ṣé ìtọ́ ní tọ́bi support àwọn ọlọ́pàá àbí DSS tọ́ fi ní breakthrough náà wọ́n máa sọ ní mélòó la fẹ́ sọ kì í ṣe nǹkan tá a ti ẹ̀bẹ̀rẹ̀ ń sìn nǹkan tó fi ti ń ṣe láti 1999 1994 la tẹ́gbẹ́lẹ̀ but 1994 la 1998 1999 òun 98 99 la bẹ̀rẹ̀ sí involve lórí security so OPC ti use wọn but ètò wá jẹ́ kí ọ̀rọ̀ ti Fúlàní herdsmen yẹn ṣe ni pé wọ́n ti wá ti kọjá ọ̀rọ̀ criminality wọ́n ti ní agenda ẹ̀ẹ́dẹ̀ rí pé kíní yẹn lọ́lẹ̀ díẹ̀ lẹ́nu jẹ́ mẹ́ta yìí àwọn force tàbí hit tẹ̀ ni nígbà tó wọ́n àtàkì Ọ̀wọ̀ èèyàn mélòó ló pè kọlu lẹ́tà tí mo kọ sí United Nations ó ní iṣẹ́ tí lẹ́tà yẹn ṣe sẹ́pẹ́ mi ò lè sọ fún nínú ìkànnì tá a wà yìí àwọn mo ti sọ fún àwọn olórí ẹgbẹ́ wa ó dẹ̀ ń ṣiṣẹ́ lọ lọ́wọ́lọ́wọ́ báyìí torí lẹ́yìn ọba ní orúkọ tó bá ní powerful office wàá contact àwọn àgbáyé nǹkan irú ìyà tó ń jẹ ìran ẹ àti implication tí àyẹ̀ lè tàn sí tó lè affect orílẹ̀-èdè tó lè dogun tíjọba àgbáyé bá gbọ́rú ẹ̀ ó ní àwọn starting pressure from a man lórí gọ́ọ̀mẹ̀ntì ìlú yẹn. ló gbọ́ fẹ́ o. àìmọye ìgbésẹ̀ òní mo ti gbé but inú mi dùn bí Dr. Wale Ọlátúnjí dáhùn ọ̀rọ̀ òṣèlú yẹn torí òṣèlú náà ló fún àwọn èèyàn wa sẹ́yìn báyìí òṣèlú tó wọlé ó ti jẹ́ kí ìrẹ̀wẹ̀sì bá àwọn èèyàn wa lórí ọ̀rọ̀ ilẹ̀ ìlérí la máa ń pè é kó tó di pé àrùn kan wá dé tọ́sọ di Yorùbá nation ilẹ̀ ìlérí làwa máa ń pè lọ́dọ̀ tiwa tí OPC bá máa ṣàdúrà méjì wá ní wàá délẹ̀ ìlérí ilẹ̀ ìlérí la máa ń pè pọ̀tọ̀pọ̀lọpọ̀ ó sì nígbà tó ṣèlú pé ó ti dọ ọdẹ tó ṣojúlé méjì bó ṣe ń wò ó pé àbẹ́lẹ̀ yìí máa jẹ nǹkan tó wá gbé sọ́wọ́ yẹn ó ti ń gúnlẹ̀ and gbogbo ẹni tó bá gbé nǹkan sọ́wọ́ tó wá rí nǹkan míì tó dé tó wá ju èyí tó ti gbé sọ́wọ́ tẹ́lẹ̀ tó dẹ̀ sí ọjọ́ iwájú ẹ̀ ni tó wá jù sílẹ̀ irú èèyàn bẹ́ẹ̀ yẹn a lè pè ní òmùgọ̀ ẹni tí òun ló jinlẹ̀ òun ló fà á pé àwọn oṣù òmùgọ̀ òun la fi kọ̀ntínù pẹ̀lú nǹkan tí a ṣe. mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin èèyàn fún kọ́mẹ̀ntì yín bẹ́ẹ̀ ṣe ń lọ bẹ́ẹ̀ láìkẹ́ inú mi ń dùn kọ́mẹ̀ntì yín náà ni ò ní jẹ́ kọ́wọ́ ro wá bá ṣe gbé dání ẹ máa kọ́mẹ̀ntì ẹ máa kọ́mẹ̀ntì ẹ ṣe mo appreciate. bọ̀tẹ̀ ìní kan ni mò ń ro ọjọ́ iwájú mi mò ń rò fúnlẹ̀ Yorùbá àdéhùn tí mo ti ṣe fún ilẹ̀ Yorùbá nígbà tí mo ti jẹ́ olórí ọ́fíìsì tẹ́mi ò ní dálẹ̀ Yorùbá àti àdéhùn tí mo wá ṣe nígbà tí mo jẹ ààrẹ pé àtìkúra tó gbé mi kú ní ààfin àti pèbí òun ló mú ọkàn mi dúró ó bí wo pé bí iná bá jó bójú bá rò bójú bá rò ẹ máa sẹ́ndì 30 ẹ sẹ́ndì 50 ẹ sẹ́ndì gbogbo ẹ lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. inú mi dẹ̀ dùn pé àwọn èèyàn ti fọ́ sí wẹ́wẹ́ àwọn kan tún sọ̀rọ̀ lórí pé wọ́n ní kí ló dé ta gbogbo àwọn nǹkan tí a nílẹ̀ tó jẹ́ ìṣẹ̀ṣe wa ẹlòmíì ẹnìkan tiẹ̀ mú àbá wá pé
irú olókun festival yẹn ó yẹ ká máa ṣe ní UK àti Amẹ́ríkà ìyẹn tọmọ Yorùbá bá rédíò àwárẹ̀ láti ṣe ṣùgbọ́n tẹ bá lọ gbé bá àwọn èèyàn wa ní diaspora wọn yí mọ́ yín lọ́wọ́ wọn ní òṣà ló tí wọ́n ń gbé bá wa o bí ara diaspora ṣe wúlò fún struggle tó ọ̀rọ̀ ẹnu wọn ò dáńgbà bí wọ́n máa ń yí ìkọ́ mọ́yàn lọ́wọ́ ni o tó bá lọ dárúkọ kó o fẹ́ máa lọ promote olókun ní London ẹni ó ti ti gbóṣà débí báyìí olóòṣà ni tó gbé ní Amẹ́ríkà kí n bá ṣàwọn fúnra wọn ló ṣe kọ́ invite kó wá grace tó bá lọ dábàá ẹ̀ wá yí mọ́ ẹ lọ́wọ́ àwọn kan wà nílẹ̀ yọ kì í ṣe gbogbo Yorùbá o wọ́n wà nílé wọ́n wà lókè òkun nǹkan tó wọn bá ti lè ní instant benefit wọn invest lé lórí and if you want to involve in cultural promotion o láti ready láti invest lórí fún a period of 7 years kí àwọn corporate organization kan tó máa bẹ sponsor ẹ̀ káwọn individual tó lówó kan tó lè support èèyàn mélòó ló lè ní sùúrù fún 7 years ó máa náwó òtútù ó máa fi promote program tó yẹ kó tó bá bẹ́ ṣe wà ná up to £10,000 or £15,000 kẹ́yìn tó kojọ́ ń lóyìnbó ẹ mọ̀ wàhálà tó máa ṣe ó ní owó tí mo ná kí ó fi tó dó ní lóyìnbó nígbà tí mo ná owó yẹn fún ọdún 6 sí 7 mo tó ní mo ibi tí mo bá yín dé yìí náà dá ẹgbẹ́ ẹ̀ ti dórúkọ èyí náà lẹ́ẹ̀ máa náwó rẹ ṣùgbọ́n àwọn máa náwó mi láti máa wá o màá máa sanwó òṣìṣẹ́ mi o ṣùgbọ́n mò ń pin lówó kẹ́bí bẹ̀rẹ̀ yẹn èyí lẹ́ẹ̀ máa náwó yín so ọmọ Yorùbá lẹ rí yẹn so ó dáa tí a bá promote culture wa ogun tí a bá ti ṣe nínú ẹ̀mí a lè ṣe lójú ayé tí a bá ti recognize àwọn olúmọlẹ̀ wa wọn ní bá wa ṣẹ́gun ọ̀tá tí ò lágbára tó wa lọ́wọ́ máa fìyà jẹ wá o torí àwọn olúmọlẹ̀ wa àwọn ni bàbá wa nínú ẹ̀mí àwọn ni ìyá wa nínú ẹ̀mí lóòótọ́ Christian and Muslim wà wọ́n ní spirit wọn but tó jẹ́ the landlord tí àwọn bàbá wa ṣe àdéhùn pẹ̀lú gẹ́gẹ́ bí ẹni tó yẹ sọ̀rọ̀ yẹn sọ̀rọ̀ tó ṣe àdéhùn pẹ̀lú ìwọ tó fẹ́ gbà tó fẹ́ tó ìsẹ́yìn tó fẹ́ tó ìsẹ́yìn tó fẹ́ tẹ̀dó òkè sẹ́yìn wọ́n ṣe àdéhùn pẹ̀lú ẹ̀ orò ìsẹ́yìn wọ́n ṣe àdéhùn pé ọdọọdún làwọn ọmọ máa ṣe orò yẹn fún ìsẹ́yìn òkè sẹ́yìn òkè abẹ́dí wọ́n ní ọdọọdún làwọn máa bọ́ pẹ̀lú màálù ìbọn nígbà táwọn ìsẹ́yìn lọ́ọ́ di pé ara jẹ̀ wọ́n sí ìlú tóbi tán ẹ̀sìn wọlé wọ́n gbàgbé òkè wọ́n gbàgbé orò dẹ̀rẹ́ a máa fi ń clean àwọn bad spirit kò nílùú ni wọ́n ní ìlú kì í tóbi kápọ̀ òrò má ta ìyẹn ò mí pé ìlú òun tóbi kí àwọn spirit tó wà ń bẹ̀ kápọ̀ òrò má ta pọ̀tò orò yẹn sì tọ́ba tó ń fi òrò sí àwọn born again lóògùn ọ̀fẹ́ o wọ́n lọ petition ọlọ́pàá pé wọ́n ń fún àwọn nígbà tó yẹ káwọn sùn gbogbo àwọn nǹkan tí Yorùbá máa fi ń clean ìlú nìyẹn nígbà yẹn tí ilẹ̀ Yorùbá fi ń tùgbà tó ti ṣe tí ẹ bá wo Olúmọ àbẹ̀lówó àbẹ̀lọ́rọ̀ àbẹ̀lóhun gbogbo ní ìlú Abẹ́òkúta nígbà tí ogun Ọ̀yọ́ dé tí àwọn Abẹ́òkúta ò fẹ́ san ìṣákọ́lẹ̀ mọ́ inú abẹ́ Olúmọ ni Lísàbí lọ kó àwọn ará Abẹ́òkúta pamọ́ sí ẹ bá wo ọdún yẹn ń sìn kábíyèsí Aláké tó ṣẹ̀ dé òun ló ṣẹ̀ gbé ọdún yẹn ga tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọdún Lísàbí nìkan náà máa ń ṣe ṣùgbọ́n sìn ọba kábíyèsí His Royal Majesty ọba Gbádébọ̀ ó wá ṣe méjèèjì àti Olúmọ àti Lísàbí méjèèjì ló ṣe nígbà tí kábíyèsí yẹn dẹ̀ ti bẹ̀rẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ sí sọdún yẹn ń sìn ẹnu àwọn Ẹ̀gbá ti ń kò tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ọba márùn-ún lẹ́gbà wọn ń ṣe pọ̀ tẹ́lẹ̀ ni Èkó ń sìn ẹni tí Èkó ṣe tó wá lé kókó Èkó máa ń dẹ̀rọ̀ tẹ́lẹ̀ ó máa ń dùn ní ẹ bèrè lọ́wọ́ àwọn ọba Èkó ìjẹ́ wọ́n ṣe ẹ̀yọ̀ mọ́ ìjẹ́ àwa làwa ń sọdún olókun ọba mélòó lẹ́kọ̀ọ́ ló ń bá wa ń dá sọdún olókun ẹ̀yọ̀ tó ẹ pé wà lára nǹkan tẹ́ pé wọ́n máa ń ṣe tó máa ń pẹ́ àwọn òkú tó bá ti kú tó bá lórúkọ má fi tì wọ́n lọ kí ìlú kó lè tùbà tó ti ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn òkú ló ń ráhùn nílùú Èkó tó ń da Èkó rú lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n jẹ́ kí Èkó rí bó ṣe yẹ kó rí nítorí pé wọ́n ṣọdún ẹ̀yọ̀ mọ́ kí ló fà ẹ̀sìn àti politics bẹ́ẹ̀ gbogbo kìíní ìdábára máa láìwé Òkè Ìbàdàn wọ́n ń ṣe díẹ̀ ní àwọn aláṣẹ lọ́ba wọn fẹ́ tí wọ́n dàbí pẹ̀ lójú àwọn kan tí wọ́n á já ìṣẹ̀ mọ́ wa lọ́wọ́ wọ́n ti sọ fún gbowó lọ́wọ́ Glo àrọ̀rà fún wọn lẹ̀ ìgbà tó yá àárín àwọn àti Glo padà ó dà àwọn àdáṣe tí wọ́n ṣe. So the cultural promotion is another source of liberation. Ó dẹ̀ máa ń fúnyàn ní opportunity láti sustain identity ẹ̀. Ó dẹ̀ máa ń jagun ogun tẹ́yìn ò rí ajá fúnyàn ní ẹ̀mí. Ṣùgbọ́n wọn tó ti lọ ń yàgbẹ́ síbi tó dìbò ìlú ẹ̀ wà
ìgbà wo ni irúmọlẹ̀ yẹn ò ní bínú àwọn tó jẹ́ ìràwọ̀ ìlú àkọ́mọ́ pa wọ́n dànù ni nǹkan burúkú á máa ṣẹlẹ̀ ńlú yẹn àwọn ọba yẹn dẹ̀rẹ́ tán bá ti lọ ọdún bíi 3 lórí oyè wọn náà wọ́n ti bọ́ nìkan àwọn ọba kan wà lẹ́yìn Yorùbá ń sùn sí ẹ pé wọ́n lo lẹ̀kẹ̀ mọ́ cross nìkan ló wà lọ́rùn wọn ó lè jọba nígbà tó mọ̀ pé ó fẹ́ jọba tó mọ̀ pé pásítọ̀ ni ẹlẹ́sìn yẹn kí ló wádé di ọba kí ló dá wádé traditional school pásítọ̀ ní àyè ọ̀wọ́ tiẹ̀ ẹni ọ̀wọ́ nínú ṣọ́ọ̀ṣì ni àwọn ìmáàmù ní ọ̀wọ́ tiẹ̀ ní mọ́ọ̀kì ẹni ọ̀wọ́ ní mọ́ọ̀kì ni ọba ló ní ọ̀wọ́ ní ààfin òun ló dẹ̀ ní ìlú ọba dẹ̀ bá lórí gbogbo ẹ̀sìn so àwọn ọba wa kọ́ wà wọ́n ti bọ́ nìkan nígbà tó dẹ̀ fẹ́ jọba yẹn wọ́n lọ ìpè bí o nígbà tó ti pé ọwọ́ wọn kàlù dáadáa wọ́n pa gbogbo nǹkan sílùú yẹn ní ọ̀pá wọ́n wá bì á ń jẹ àwọn ọmọ yẹn àwọn ọmọ ìlú yẹn àlùbáríkà tó yẹ kí àwọn orúmọlẹ̀ kó fún wọn ní kó fún àwọn ọmọ ìlú yẹn wà nílùú òyìnbó tó yẹ kó ríṣe wọn ní ríṣe ọwọ́ ọba àtàwọn ìjòyè ìlú yẹn ló wà so láti appease àwọn spirit wa ó wà very very important so support our vibration torí tí a bá ní support àwọn alálẹ̀ wa nínú ẹ̀mí ó máa ṣòro fún wa láti la ẹgbẹ́ ìtara wa kò ní pẹ̀lú àwọn Fúlàní ṣe gbé ètò tó yẹ kó ṣe. kọ́mẹ̀ntì yẹn má jẹ́ kó dúró ẹ jẹ́ kó máa lọ ẹ jẹ́ kó máa lọ. ọ̀nì náà máa ń bọ níbẹ̀ tẹ bá wo tó máa ń ṣe tòǹbà festival ní lẹ́yìn ọjọ́ léyá ní Kánò ó ní òkè kan tí àwọn ẹ̀mí ọ̀kanò máa ń bọ ní Kánò wọ́n ní àṣírí tí wọ́n kàn fi Muslim bójú ni o ẹ̀yin lẹ́sọ̀ wọ àṣírí tí yín nù nítorí pé ẹgbẹ́ tí ọ̀pọ̀rọ̀ Yorùbá túnú ó wà nínú ọ̀rọ̀ Yorùbá tó o bá dẹ̀ gbé sórí jù wọ́n á yí mọ́ ẹ lọ́wọ́ tó mo kí gbogbo ẹni tó ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ security we are trying our best ẹni tó bá wà ní Abẹ́òkúta níjọ́ Tuesday ẹ rí i pé à ń kó àwọn ẹ̀ṣọ́ kan jọ yàtọ̀ sí àwọn ẹ̀ṣọ́ tá a ti nílẹ̀ tó wà ní various departments à ń kó wọn jọ a pè wọ́n ní OPC defendable security state 100 ó ti yàtọ̀ sáwọn ọmọ ẹgbẹ́ o à ń kó wọn jọ nítorí ọjọ́ ìdágìrì torí intelligence report tó wà lọ́wọ́ wa ni pé àwọn terrorist wọ́n ti infiltrate gbogbo community tó wà nílẹ̀ àwọn main community tó wà nílẹ̀ Yorùbá wọ́n dẹ̀ ti kó ní iṣẹ́ ìjà wọlé tó ní level tàwa àwa náà prepare a ti ṣe tèkó a ti ṣe ti Abẹ́òkúta ó láìsí ká ṣe ti Ọ̀yọ́ bóyá week tàbẹ́mù àbí upper week à ń ṣe díẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìgbìyànjú là ń gbé táà lè sọ lórí ìkànnì yìí. gbọ́ fẹ́ o. ó láwọn ìgbìyànjú kan dájú gbé láti bí 3 months ago 3 months ago bẹ́ẹ̀ ìkànnì báyìí wọ́n ní àgbà tó bá lóbi inú nínú àgbà òkùnkùn òun ló máa ń pariwo lórí gbogbo nǹkan táà ń sọ yìí náà ó ní àwọn ìgbìyànjú táà ń gbé o ààrẹ òun sọ gbogbo nǹkan tó bá ń ṣe ní public but mo fẹ́ bí yé ó fẹ́ bí yẹ pé wọ́n ní ọ̀dàlẹ̀ balẹ̀ kú ẹni bá dalẹ̀ abalọ̀ mo adopt sí gbogbo ọ̀rọ̀ tí Dr. Wálé Ọlátúnjí sọ ní ìbẹ̀rẹ̀ àti pé opinion wọn lórí òṣèlú ọ̀nà alájọbí ló máa kó àìdá pàtì mẹ́tẹ̀ẹ̀ta báwa ṣe wà yìí àwa tẹ ìdádúró báyà wò wọ́n ọ̀rọ̀ bí ilé ò bá ṣe máa bọ́ ló kú ẹrú òun là ń tẹnu mọ́ nǹkan tá a dẹ̀ ń tẹnu mọ́ sí ìfẹ́ nìkan bá bá ní tó bá sọ̀rọ̀ máa ní nǹkan tẹ̀lé ń fẹ́ ìpè tá a bá tẹ̀ ní total liberation àníkà ní regional autonomy which is 70% of liberation tá a bá ní regional autonomy is 70% of our liberation Yorùbá nation ní 100% tá a bá tẹ̀ ní 70% yẹn tẹ́ bá ní ẹgbẹ́ ṣe referendum ó máa easy fún yín Scotland lè control àwọn political players go for referendum although ó fẹ́ lẹ́ẹ̀mejì because they have a region under United Kingdom. tó wáyé pé wọn ò ní region wọn ò tiẹ̀ ní láwọn ní lágbára láti dábàá referendum Catalonia lè wọ́n lè dábàá referendum wọ́n tiẹ̀ rí ṣe wọ́n succeed kó tó di pé wọ́n ti call judgment hook wọn nítorí pé they are region under Spain as a country. so tẹ́ bá ní region you can proceed on other liberation activities. ọ̀dọ́ ẹ̀ bá rí region àwọn òṣèlú wa jẹ́gúnjẹ́ náà yìí wọ́n wà fi intervention lọ́nà lókù. màmá bí kẹ́ ẹ even tí United Nations bá ní kẹ́ ṣe referendum wọ́n á fi owó ba referendum yẹn jẹ́ wọ́n á fi political trick wọ́n á fi bàjẹ́. so gbogbo nǹkan oní process bí ọ̀rọ̀
Dr. Olatunji ó ní protest and then mo ń gbọ́ ọ̀rọ̀ kan táwọn kan sọ pé tó bá ti ṣe election tán tó bá lè sọ sí ṣe election ní 2023 kágbàgbé Yorùbá nation irọ́ kò rí bẹ́ẹ̀ o kò rí bẹ́ẹ̀ o struggle láti liberate ìran kì í ṣe nǹkan tẹ́yọ̀ bẹ̀rẹ̀ ní ya 2020 tó rí within 2 years tó process ni o àwọn olómìn wà àwọn Catalonia ti bẹ̀rẹ̀ tó lifetime achievement ẹ̀mọ́jọ́ táwọn ààrẹ no stopping tọ́jú bẹ̀rẹ̀ struggle ọ̀kan tó rí gbà ní tó fi di Republic of Ireland ẹ̀mọ́jọ́ tí àwọn Scotland tó ti wà ní struggle wọn báyìí so kì í ṣe nǹkan tẹ́pẹ́ nìkan àkàndé táwọn pé within a year miracle àṣẹlẹ̀ miracle lè ṣẹlẹ̀ ṣùgbọ́n máa bu omi tútù sí àwọn yẹn lọ́kàn pé tó ń bá ti lè ṣe election ní 2023 kágbàgbé ẹ̀ irọ́ o ó lè jẹ́ ọ̀rọ̀ election yẹn kan ló máa jẹ́ ká mọ bí tá à ń bọ̀ Ọlọ́run sọ ó wà ní Bible ó ní my way is not your way my thought is not your thought ṣùgbọ́n ká continue láti máa conscientize àwọn èèyàn àtàwọn onírẹ̀wẹ̀sì ọkàn àtàwọn tí ò nígbàgbọ́ ká máa ṣiṣẹ́ wa lọ bó pẹ́ bóyá akálòlù àti bàbá ara iṣẹ́ ìlànṣẹ́ yẹn lómi ìrẹ̀wò pé kí ló wọ́n pọ̀ wọ́n ń pe conference tó o bá ní àpérò ìjọ olè mọ̀ bó ṣe organize rẹ̀ if you don't have meeting if you don't have conference there is no way you can organize yourself to liberate yourself tẹ́ bá lọ sí many countries most of our halls wọn ẹ máa gbọ́ pé wọ́n ṣe conference eléyìí wọ́n ṣe conference eléyìí nínú conference yẹn òun náà ti invent nǹkan òun náà ti get the technology if you don't have conference you can't build a nation if you don't have conference you can't liberate your people. ẹ̀fọn lè jókòó ká ẹ̀fọn máa ṣe pàdé wúrúwúrú ẹni wúrúwúrú to the answer you have to allow the intellectuals those who are deep who have an experience to enlighten people a way and manner tell if you achieve liberation without collateral damage. ìfi ṣe pé káyọ̀ kọ̀ lọ bí rábúrọ́sà kó kàn lọ kó sínú kòtò kó wá di pé trouble yà wọ́n kú fún another 15 years àwọn generation tó máa bẹ̀rẹ̀ gan bóyá àwọn ọmọ tó ṣe ra lọ́sẹ̀ tó máa bẹ̀rẹ̀ padà but tó bá ṣe in sequence pẹ̀lú àwọn tó ní ọpọlọ ìjọ tó rò kó máa pẹ́ tó lè máa pẹ́ débẹ̀ and àwọn nọ́ọ̀sì yìí tẹ́ máa tó yẹ kẹ́ lose ó lè má tó kankan pẹ̀lú àdúrà pẹ̀lú determination pẹ̀lú focus adébítàmádé lágbára ilé ìgbìmọ̀ rẹ̀. lóògùn ọ̀fẹ́ o lóògùn ọ̀fẹ́ o mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ̀ ń wo show yìí pé miss rárá ẹjẹ́ àṣà máa continue àti máa share ká máa comment Yorùbá máa débi tó fẹ́ dé lágbára Ọlọ́run èyí tó kàn báyìí lágbára Ọlọ́run a máa débi tá a fẹ́ dé. àwọn ọ̀dà group tí wọ́n wà ní ìpàdé yìí bóyá wọ́n ní gbólóhùn kan àbí méjì àbáyé gba bíi méjì nínú wọn kí wọ́n lè bá wa dá sí tó bá ní gbólóhùn kan àbí méjì láti fi dá sí ètò àmọ́ bóyá ní wọn ní ìpàdé yìí tó bá wà tí wọ́n nawọ́ sókè tó dàtẹ̀ á lè pè wọ́n wá lè fún wọn máìkì tó lè sọ̀rọ̀. ó yẹ máa bá a share program yìí mo rí pé èèyàn wa ti ń share fáwọn èèyàn mo rí pé ti ń share kẹ máa bá a comment ní kẹ máa love kẹ máa like kẹ má jà kó máa wò lásán. wẹ́ ó dàbẹ́ pé kò dàbẹ́ pé love like yín ni ò ní jẹ́ kọ́wọ́ ro mí láti gbélẹ̀. abáyé láwọn èèyàn tó fẹ́ béèrè ẹ jẹ́ kí n wo bóyá ní àwọn èèyàn tó fẹ́ dá sí ẹ ní sùúrù tán. now a ti ṣe tán sáà. So, moderator, ẹ jẹ́ ká rádi ó nà 4 hours. Bàbá ọ̀rọ̀ tá à ń sọ ló gbọ́ fẹ́ ọ̀rọ̀ tá à ń sọ ọ̀rọ̀ tó ṣe pàtàkì ni. Bẹ́ẹ̀ ni at the same time náà ni ẹ máa wo àwọn participants náà pé ó ń lò díẹ̀ ẹ mọ̀ pé time bá ti pọ̀ jù. Bẹ́ẹ̀ni sọ ni. Èyí tó kù báyìí sì ni táàtì ní àwọn tó tún fẹ́ gbà wá yànjú á pé Erelu wa Àbíkẹ́ Àdè kí wọ́n fún wa ní vote of thanks. ẹ ṣe ẹnìkan náwó o. Ok.
Okay. Lami. Okay. Ẹjọ́ náwó àfúnni 2 minutes. Ẹjọ́ náwó àfúnni 2 minutes. 2 minutes. Ẹ ṣé gan sà, ṣé ẹ ń gbọ́ mi sà? À ń gbọ́ yín. Mo kí gbogbo ẹ̀yin bàbá mi tẹ́ wà ní orí ìkànnì, orúkọ ti tèmi ni Comrade Lamid Àkànbí Yagoyaju. Mo kí bàmá mi Àbíkẹ́ Adé, èmi ọmọ yín náà ni. Inú mi dẹ̀ dùn láti wá sí orí ìkànnì yìí nítorí pé nǹkan tí ó kan Yorùbá tí inú mi dẹ̀ tún dùn sí bàbá wa Ìbà Gani Adams. Gbogbo èrò àwa ọ̀dọ́ àti àwọn nǹkan tí wọ́n ń jẹ́ kí àwọn ọ̀dọ́ believe lórí yín kò rí bẹ́ẹ̀. A dẹ̀ láti educate inú mi dẹ̀ ìtàn fún wọn pé àwọn tí mo mọ̀ tí ó jẹ́ wípé wọ́n ń ṣiṣẹ́ takuntakun nínú iṣẹ́ Yorùbá Nation náà lọ wà pẹ̀lú yín bíi bàbá mi Dr. Ọlátúnjí àti Sista Bukky àti màmá mi Erelu. Mi ò ní opportunity rí láti wà lórí meeting pẹ̀lú bàbá wa Ìbà Gani Adams tí mo dẹ̀ mọ̀ pé ní ayé ìgbà yẹn iṣẹ́ takuntakun tí wọ́n ti ṣe òun náà ni Ọlọ́run fi ń gbé wọn lékè. Mo kàn fẹ́ fi àsìkò yìí gẹ́gẹ́ bí ọ̀dọ́ àti ọgbọ́n ọmọdé tí mo ní sà wípé stage tí a wà yìí ìjẹ́ a nílò technology àbí a ò nílò technology, nítorí pé mo rántí pé ó ní kankan tí a máa ń pè ní tracker gẹ́gẹ́ bí iṣẹ́ yín sà. Mo jẹ́ IT expert tí mo ti develop so many applications nítorí Yorùbá Nation yìí, nítorí ìjàngbara, nítorí 60 million Yorùbá tí a pè ní gbàjarè. Mi ò tí ì fi any security sí orí application yẹn tí mo dẹ̀ mọ̀ pé ó máa ní so many things kì í ṣe fún ìjàngbara wa àti fún protection àwọn èèyàn wa. Gbàjarè yẹn app méjì ni, ẹyọ kan fún àwọn security àwọn ẹ̀ṣọ́ àti ẹyọ kan fún àwọn ará ìlú. Mo ń wò pé ṣé a nílò technology láti fi jìjàngbara àbí a ò nílò ẹ̀ rárá? Báwo lẹ ṣe rí sísà? Ẹ ṣé gan. Kò sí àkọ́kọ́ lórí security, a security organization tí ò bá apply technology sí activities is bound to fail. Firstly, in terms of gathering intelligence. 2, láti mọ spot tí àwọn criminal wà. I need the serious technology. Kì í kó pọ̀ jù. Àwọn Yorùbá sọ pé ọgbọ́n ju agbára lọ. Nǹkan míì ibi tí technology lè rí bí abolition of slave trade, technology lọ́yẹ́ káwọn ìbò abolish slave trade. Nígbà tó rí pé iṣẹ́ tí machine máa ṣe ní 1 hour, èèyàn 1000 kò lè ṣe ní 1 hour. Ẹ̀dí wo bí robot tí wọ́n ti wá ń bẹ̀rẹ̀ nísìn bó ṣe ń jẹ́ kí àwọn òyìnbó lé àwọn èèyàn kò níbi iṣẹ́ tí robot ṣe. Ẹ wo technology lórí mọ́tò tí ò ní lépo. Bá a bá ṣọ́ra ń sìn, Ọlọ́run má jẹ́ képo wa ìwé ní ìtẹ̀rù pé ayé máa wà papọ̀ bẹ́ẹ̀ náà. Tí epo tá a gbójúlé Nàìjíríà, epo yẹn á tà the next 10 years nísìn ibi tí Europe ń lọ lórí àwọn cars tí ò ní lépo tí ò ní lo diesel. And America ti sọ pé bí a 12 years náà pé tí wọn àwọn máa fi gbogbo mọ́tò tó ń lo epo wọ́n á kó wá sí Africa wọ́n máa tà fún lọ́pọ̀ lẹ́yìn máa lépo sí. And ìlú tó bá ní mineral resources tí ò bá ní technology ogun máa ń jà ní ẹgbẹ́ yìí. Ẹ wo Congo and Congo bàbá with the facts. Nítorí pé wọ́n ní àbá tún máa ti àwọn facts bọ̀. Technology àwọn náà ní gold. Ẹ máa share program yìí. Gbogbo Africa. Àwọn ọmọdé ní igi tó tóbi Macedonia jù gbogbo Africa. Àwọn òyìnbó ń dorí pé àwọn ni wọ́n bá wọ́n exploit àwọn ní expatriate. So wọ́n bá ti wá díẹ̀ wọ́n dá wàhálà lẹ̀ síbẹ̀. Wọ́n bá ti dá wàhálà lẹ̀ nígbà tẹ́ ẹ̀ bá ti ní ìsinmi oye tó yẹ kó jẹ́ percentage yẹ ká wọ́n wà wọ́n á times 10 yẹn nílé rojú ráyè. Ẹ wo Libya with a population of 6 million people.
but epo tán ní tán wà ní every month about 2-3 million barrels. Wọ́n ti dá ogun sí Libya ń sìn, Libya ò rojú ráyè mọ́. So wọ́n wá epo yẹn without control torí kò sí stable government ní Libya. And ẹ bá wo Nàìjíríà náà, gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní Borno yẹn o, because ní technology ni o, àwa nǹkan méje ká ṣe fúnra wa, a lè ṣe. Tẹ́ ẹ bá wo Sambisa forest yẹn, wọ́n ròyìn solid mineral tó wà ń bẹ̀. Thank you, Omade. Thank you. It's about the mineral resources in Borno State. And òun náà fi jẹ́ síbẹ̀ yẹn nísìnyí. Àwọn alágbára àgbáyé ló ń sponsor ogun yẹn. Sọ ẹ́ pa ní technology jẹ́ pé wọ́n mọ̀ pé a lè ṣe fúnra wa ni. Wọ́n mọ̀ pé báwọn bá dógun lẹ̀, àwa náà la máa exploit ẹ̀ fúnra wa. So without technology, kò sí bí ìran ṣe lè grow. Without technology, kò sí bá ṣe lè ní adequate and genuine security. So we need you as a resource person, and I will advise that we should liaise with Erilu Abikadi, because ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ọ̀rọ̀ ọgbọ́n ojú agbára lọ. Ṣé bá mo yẹ èèyàn tí tó ti sọ ẹ̀mí ẹ̀nù nínú ọ́fíìsì lórí security láti 1999, tá a bá ka iye èèyàn tó ti sọ ẹ̀mí ẹ̀nù lórí pé wọ́n ń fi kí ọlẹ̀ Yorùbá ní community ní street á ti lé ní 2,000 people. Àwọn tó lọ sí ẹ̀wọ̀n lórí pé wọ́n ń ṣọ́ àdúgbò, bàbá kà wọ́n tó lọ sí ẹ̀wọ̀n ṣe pé wọ́n ṣiṣẹ́ ìlú, àwọn ọlọ́pàá yí mọ́ wọn lọ́wọ́, àwọn ọlọ́pàá sọ olè, wọ́n sọ di innocent person, wọ́n wá sọ ẹni tó fẹ́ mú olè, wọ́n sọ di criminal, wọ́n ṣàjẹ̀ ní murder. Àwọn tó ti ṣe wọ́n nínú OPC lórí pé wọ́n ń fi kí ọlẹ̀ Yorùbá wá wọ 8,000 to 7,000. As a matter of fact, ẹlòmíì tí ẹbí ẹ̀ bá lówó gbà wọn ò ní ṣe gbé mọ́. Àwọn ẹlòmíì tó bá rí àwọn ọ̀rẹ́ wọn tẹ́ pé rúyà ẹ̀ jẹ́ tá àlágbá láti gbà ìní àwọn àtìkọ́rọ̀ ìbá ti ṣe gbé mọ́. So securing a nation it attend a lot of risk. Èyí tó ọlọ́pàá tẹ̀ wá fọ́nì ni pé tẹ bá mú criminal tó tẹ bá ń lo ọbẹ̀ lé wọn lọ́wọ́ tó bá fẹ́ pàlẹ́ criminal yẹn wọn ní acknowledge OPC ló fún ọ ní ló bá wọn mú criminal yẹn. And àwọn ọmọ àmì ìdẹ̀rẹ́ kò tún bẹ́ẹ̀ ṣe lè bá wọn sọ wọn fẹ́ ṣiṣẹ́ ọlọ́pàá kọ́ lè rojú rere pé ọjọ́ táwọn bá ní issue wọ́n lè ràn wọ́n lọ́wọ́. So kò sí gbogbo ọgbọ́n tó lè dá. There was a time tani kan máa fún wa náà pictures break through wọn. But nígbà táwọn ọlọ́pàá yẹn náà sọ fún ọ pé ẹ bá ti ń kó àwọn pictures ẹ fáwọn ọ̀gá yín lókè. Àwọn relationship bá ní ní mọ́ àwọn ọmọ wa wọn kó picture ẹ fún wa mọ́. Àkọ́ máa gbọ́ mi ìlétí ni pé wọ́n sọ sí nǹkan báyìí níbàyìí wọ́n sọ sí nǹkan báyìí níbàyìí. So I need the watching this, please cut the phone, cut it. I'm very busy. Cut the phone, yeah. Ẹ ṣé o, Ọlọ́run wá ní ti ìpàdé ilé ìṣàṣemọ fún wa o. A ṣe ọ̀pọ̀lọpọ̀ ìpàdé o. Ọlọ́run ọba á túbọ̀ ṣe àlékún ìmọ̀, àlékún ọgbọ́n, àlékún òye. A ṣe fún wa o, láṣẹ Èdùmàrè. Àwọn màmá wa Erelu ta mo wà nígbà báyìí o so ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n fààyè sílẹ̀ láti bá wa dá sí ìpàdé yìí láti wà ní ìpàdé yìí ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ wọn látòrí Ìbà Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò Yorùbá tí gbogbo Yorùbá ti lé toko kẹ bá wa dúpẹ́ lọ́wọ́ wọn dé orí gbogbo àwọn ìpín èèyàn náà ni wọ́n bá wa dá ṣètò yìí. So ó yá ọ Erelu. Ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó fún wa ní ọjọ́ èní tó jẹ́ kí ó ṣeé ṣe fún wa. Ọba tó láyé tó lọ́run òun ni ọpẹ́ tọ́ sí. Kí n tó máa bá ọpẹ́ mi lọ, mo fẹ́ kí gbogbo Yorùbá tó wà worldwide tán wo ètò yìí kẹ́ nígbàgbọ́ nínú ọkàn yín pé tiwa òun ni Ìbà Ààrẹ Ọ̀nà Kakanfò kẹ́ẹ̀ẹ́dógún ilẹ̀ Yorùbá ń ṣe. Ìfẹ́ ni wọ́n píríṣì láàrin wa. Ẹ rí gbogbo wa bá ṣe papọ̀ lónìí nítorí pé ọmọ ìyá kan náà ni wọ́n, ọmọ bàbá kan náà ni wá. Bàbá yìí sọ wípé there is need for all of us to work together either we like it or not. Ọ̀rọ̀ Yorùbá tó bá ti jọ́rọ̀ Yorùbá, bàbá sọ wípé gbogbo wa la ní right sí.
And you can see that he demonstrated that this evening. Láti sọ gbogbo àwọn tán wà láàrin wa, gbogbo other Yorùbá group tán wà láàrin wa ní bàbá kó mọ́ra tí wọ́n gbà láàyè. Gẹ́gẹ́ bá ṣe máa ń sọ fún yín pé bàbá yìí ń ṣiṣẹ́ takuntakun, ṣùgbọ́n mo dúpẹ́ pé kan lára wa sọ̀rọ̀ wípé ohun tí wọ́n ń pò sínú àwọn èèyàn òun ni ò jẹ́ káwọn èèyàn nígbàgbọ́ wípé bàbá yìí ń ṣiṣẹ́. Ojú wa ti rí ń sìn, ojú ti kojú ẹni ti rí dẹ̀rẹ̀dẹ̀rẹ̀. Ẹ jọ̀ọ́ ìfẹ́ là ń preach kí gbogbo wa ká come together. Ọmọ ìyá kan náà ni wá, ọmọ bàbá kan náà ni wá. A gbọ́dọ̀ máa bára wa ṣe. Yorùbá kan ṣoṣo la ní, àní méjì. Adẹ̀jọmadélẹ̀ ìlérí ni. Àbá àní ẹgbẹ́ igba Yorùbá náà jọ ni wá. Bàbá sọ wípé àjọ ń lọ ní odó kan náà là ń dọ̀rà sí. Bá a ṣe ń dà ń lọ tọ̀ọ̀tọ̀ nítorí gbogbo ibi náà ti ń kẹ́dì ìyá alẹ́. Bàbá ẹ má bínú pé mo gbòòrè àtẹ̀yìn àgbààgbà. Bá a ṣe ń kó òun lọ tọ̀ ìṣe mo dúpẹ́ sà. Bí àfọ̀ wọ́n fi sí mi lẹ́nu ni, wọ́n rán mi níṣẹ́ ni. Ẹni bá dẹ̀ rán ni níṣẹ́ là ń bẹ̀rù. Bàbá sọ wípé tí Yorùbá làwọn ń ṣe làwọn dẹ̀ máa ṣe títí ọjọ́ ayé àwọn. Àwọn ò ṣe nǹkan kan tó yàtọ̀. Bí àfọ̀ ẹ jẹ́ ká fìjà sílẹ̀, ẹ jẹ́ ká fìfẹ́ bára wa lò. Ìfẹ́ la lè fi dé ilẹ̀ ìlérí wa. Ọmọ ìyá kan náà ni wá. Lẹ́ǹkan tí mo kí gbogbo Yorùbá lápapọ̀ tí ẹ jókòó fẹ́ fàsìkò sílẹ̀ tí ẹ̀ ń gbọ́rọ̀ wa, tẹ́ ń gbọ́ gbogbo ohun tí bàbá wa tó organize wípé kábàá lè gbọ́ bá a ṣe ń ṣe náà nìyí o. Ṣùgbọ́n nígbà tẹ́ ẹ̀ gbọ́ lẹ ṣe òbí àṣe nǹkan kan. Ṣùgbọ́n gbogbo wa ti dìkan náà, gbogbo ọ̀rọ̀ àná ó ti di àfìtẹ́yìntẹ́gùn fi ṣọ. A ti dìkan náà, ẹ jẹ́ ká jọ máa ṣe. Kò lè ṣe kíjà máa wà, tó bá dẹ̀ ti wà bá a ṣe máa bomi pa ní kẹ́ ẹ jẹ́ ká máa wá. Ẹ má jẹ́ ká dọ́tẹ̀ sílẹ̀, ọ̀tẹ̀ máa ń tẹni ni. Ọlọ́run á fún wa ṣe. Nítorí náà mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ bàbá wa Ààrẹ Ọ̀nà Kakanfò kẹ́ẹ̀ẹ́dógún tilẹ̀ ìlú Ìbà Dr. Gani Abiodun Ige Adams fún ọgbọ́n ìmọ̀ àti òye tí Ọlọ́run jogún fún wọn láti kó ilẹ̀ Yorùbá, láti kó wa jẹ, láti jẹ́ pé kí gbogbo wa mọ̀ wípé ọmọ ìyá kan náà ni wa, kò síjà kò sọ́ta. Bàbá a dúpẹ́ lọ́wọ́ yín lóògùn ọ̀fẹ́ o, lóògùn ọ̀fẹ́ o. Ẹ ṣe odò agbègbè ní òwe yìí fún àpèyìn fáyìn, àpèyìn fún ẹ̀mí kúkú baálé ọ̀rọ̀. Ẹ fọwọ́ fáwọn tóbi. Ẹ ní àwọn mọ̀dọ́mọdọ́mọ ní lágbára náà nínú àlàáfíà àti ẹ̀mí kúkùn. Nígbà tá a bá máa gba ilẹ̀ Yorùbá, ipò yín ò ní ṣòfò lágbára Ọlọ́run. Ẹ jẹ́ kí àwọn wá sí bọ̀. Ọ̀fẹ́ wa lọ́wọ́ yín. Bẹ́ẹ̀ tí ń ṣe owó yín lẹ́yìn náà, iṣẹ́ owó anybody. Tá a bá ń dáwọ́ ẹ̀yìn lè máa dá ètò ju gba 60 lọ́wọ́ ẹnikẹ́ni rí. Ẹni tó bá gbowó lọ́wọ́ ẹ̀ kó bọ́ síta kó jẹ́ àrùn. Ṣùgbọ́n bàbá yìí ń ná gbogbo ogún òdiwọ̀n tán ṣiṣẹ́ fún. Bàbá ẹ̀ ní jìyà, ẹ̀ ní sẹ́yìn ni, ẹ̀ ní jàkátà, ẹ̀ ní bàtúkà kẹ́yìn aṣọ. A máa Thank you for watching. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching DriveTV. olólùfẹ́ DriveTV àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo DriveTV. Keep watching DriveTV. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching DriveTV. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó bá lọ? Ó ní iṣẹ́ rẹ̀. Ibi ni kò máa wò DriveTV. Thank you. Chloe. DriveTV, driving you around the world.